Esther Ìgbẹ́kẹ̀lé mo ní kí sọ fún yín o Ojútólé tẹlifíṣàn Ọlọ́run gbórúkọ ẹ̀ Ojútólé gbogbo nǹkan tẹ́ bá fẹ́ mọ̀ pátápátá nípa àwọn ojúlùmọ̀ àti àwọn ọ̀rẹ́ yín olólùfẹ́ yín nínú eré nínú fíìmù àti ní orílẹ̀-èdè àgbáyé ẹ máa rí lórí Ojútólé TV ó máa ń kọ́ni lẹ́kọ̀ọ́ ó dẹ̀ fún yín ní ìmọ̀ nípa ohun tí a kò ẹ máa wo ẹ má gbé kúrò bẹ́ẹ̀. Ọba alágbára gíga gbé yín ga Ọlọ́run gba ọpẹ́ wa ẹ̀mí mímọ́ bí a ti jí ní kùtùkùtù òwúrọ̀ yìí àjíǹde gba yẹn wa àwa pablo ti tẹ̀ lábẹ́ àpótí ti sẹ́yìn ẹ̀mí ọ̀run ó yẹ dáríjì bàbá rí gbogbo ọ̀nà tá a ti gbà dá ẹ̀ṣẹ̀ Olúwa dáríjì wa alágbára lé Jákọ́bù Olúwa yà wá sí mímọ́ ẹ̀mí mímọ́ ó yẹ darapọ̀ mọ́ wa tàbá rí gbogbo ipá àti agbára tó yàtọ̀ sí Ọlọ́run láyìíká àti agbègbè lórúkọ Jésù Olúwa jẹ́ kó bá iná jáde mo Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ẹ máa bá wa lọ ẹ mú dínà yí wa ká ẹ má jẹ́ àṣìwí ẹ gbẹ́nu wa sọ̀rọ̀ ẹ̀mí mímọ́ adúpẹ́ torí pé ẹ ti gbọ́ ògo ni forúkọ yín Jésù Kristi Olúwa àti olùdáǹdè wa. Ara lè fẹ́ tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa àbí tẹ́wọ́kàn rí tẹ̀sẹ̀ ń rí fọ́nrán ẹ̀ nígbà àkọ́kọ́ ìyá wa ní tó ti sọ àwọn àsọtẹ́lẹ̀ kan tó sì wá sí múṣẹ àwọn tí wọ́n ti rí fọ́nrán wọn tẹ́lẹ̀ mọ̀ ìdílé lè ta máa fi rọ̀ yín pé kẹ́ fi kalẹ̀ kẹ́ máa bá wa kalẹ̀ lórí ètò yìí ìyá wa àwa tẹ̀ fẹ́ kẹ́ bá wa kàwó báyìí ní ká ní àwùjọ tá a wà lénìí tá a bá ní 100% àwọn èèyàn tí wọ́n ń lówó tí wọ́n ní owó tá a mọ̀ pé owó náà ní báyìí 100% nínú ẹ̀ 99% àbí 98% níbẹ̀ owó wọn ò mọ̀ tàbá ní kàwó lọ bẹ́ẹ̀ àkọ́kọ́ nìyẹn èkejì wa ni pé mo fẹ́ béèrè pé ǹjẹ́ irú ẹni tó rí owó lọ́nà àìtọ́ yìí ṣé ó ṣeé ṣe kó fowó náà kọ́ ilé Ọlọ́run ṣọlọ́run àti dáríjì àbáwọ̀ gbèsè ògo ló lè gbé. Ọbáyé ti rí ọba wa ẹ̀wọ̀n báyé ti gbà ẹ bá wa tún ṣe àdúrà wa gbà ìbéèrè tẹ́ ẹ béèrè orin tí ẹ mọ̀ fún mi nìyẹn ó ní wo báyé ti rí ọba wa o ẹ̀wọ̀n báyé ti gbà kẹ́ bá wa tún ṣe dádìsà ìbéèrè yín yẹn dáa ọ̀pọ̀lọpọ̀ lénìí ìdí nìyẹn ni àwọn ọ̀run fi tì ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń béèrè lábẹ́ ọ̀run tó tì ẹ lọ wo ayé ìgbà yẹn let me just say ayé ìgbà yẹn dídáhùn sí àdúrà ó fi ara hàn lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n láyé tá a wà ní ìsìn ẹ̀mí Ọlọ́run ò sí ń gbé níbi rúdurùdu Ọlọ́run ò kàn fẹ́ bá iṣẹ́ ọwọ́ ẹ̀jẹ̀ mọ́ ni òun ló fi ń wò wá nírun kó tọ́nà sà ẹni fi ẹ̀jẹ̀ ènìyàn tó fi pínlẹ̀ ọ̀la kó tọ́nà dábàá wọnú ìlànà kò papọ̀ rárá because mo jókòó mi àtẹ̀yìn kan sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ wọ́n ní mo ní gbogbo owó tó tiẹ̀ wà láyé gan sí because owó ti dàpọ̀ mọ́ owó that's why lè jẹ́ pé owó gan ò ní value mọ́ torí pé inú afẹ́fẹ́ ló ń bá lọ so it's not polite kì í ṣe tó tọ̀nà ó ní nínú làálàá wa làwọn ò ti máa jẹ ó ti sọ fún wa pé làálàá wa ni. ẹ jẹ́ ká tún wò ó ní apá bíi ká fi àwọn tó ṣe oògùn owó sílẹ̀ ká wá wo bí àwọn ọmọ bọ́ọ̀ tán láwọn ṣe yahoo àbáwọn obìnrin tán láwọn ṣe kí wọ́n náà ṣe káàkiri ilẹ̀ tó fi ń rówó tó wá ní àwọn fẹ́ ran ilé Ọlọ́run lọ́wọ́ ó tọ́ ṣé Ọlọ́run lè gbà níṣẹ́ fún wọn. ṣé mo pé Ọlọ́run ti bá wa sọ̀rọ̀ nínú ìwé mímọ́ pé èrò yín yàtọ̀ sí èrò wa. bẹ̀tà bá ní pé ká sọ reality owó téèyàn kan fẹ́ kún gbà lọ́wọ́ èèyàn kan kò sí ni àmì owó yẹn máa yọ ṣùgbọ́n òtítọ́ ti sọnù kó tọ́nà sá
òtítọ́ ti sọnù ẹ lọ wo gbogbo àwọn tẹrí yẹn náà wọ́n kàn náwó yẹn lavish ẹlòmíì àná nínàkúnà àmọ́ yẹn tó lówó lánàá lónìí tí ò náwó mọ́ gbogbo ọ̀nà tó ní kálukú máa padà dọ́lọ́là ó ti wà lákọ̀ọ́sẹ̀ ìrìn àjò alẹ́ ayé ẹ̀ so ìdí nìyẹn ni mi ò fi lè rí mo lè rí question yẹn dáhùn mi ìdẹ̀ tún lè rí dáhùn. ṣe kó Ọlọ́run ló mọ̀ tán. Ọlọ́run ló mọ gbogbo ẹ̀dá tán ó dẹ̀ ẹni tó wá ń ṣòwò tó ń tajà tó ń ṣòwò tí gbogbo ayé rí pé òwò ló ń ṣe tó dẹ̀ dín lọ́gbọ̀n ọjọ́ òru tó ń ṣe nǹkan mi. ṣe rí pé Ọlọ́run ló mọ gbogbo ẹ̀dá ìkọ̀kọ̀ ẹ̀dá ní agbára sà tá a bá ń sọ̀rọ̀ nípa ìkọ̀kọ̀ jẹ́ ohun tó ní agbára ojú la rí ọ̀rẹ́ òdenu o ìkọ̀kọ̀ ní agbára ṣùgbọ́n tó bá jẹ́ pé tí ò ní ṣètẹ́wọ́gbà Ọlọ́run ò ní dá. ẹlòmíì pífẹ́ pé òkè kóhun gbàdúrà nínú gbígbàdúrà òun tóun bá jí lọ́gàn dòru according to iṣẹ́ tiwọn tó bá rí èrè wọ́n mú ìdá mẹ́wàá lọ sílé Olúwa ìdá mẹ́wàá ò rẹ̀ ń ṣe tá alàgbà alàgbà máa jẹ́ mi oúnjẹ àwọn ọmọ néfì ni oúnjẹ àwọn ọmọ néfì ni àwọn kan wà wọn ò níṣẹ́ tí wọ́n ní pé kán jí kán tanná sí pẹpẹ kán ṣèṣì wákàtí níwájú Ọlọ́run ẹ má gbà pé wọ́n máa jẹun so ìdí nìyẹn èmi fi sọ Bíbélì ti nínú làálàá wa kò wá sí owó náà láyé ó máa struggle rí ni ó máa struggle rí ni àwọn ojú lásán ò lówó ó wá ń sùn oúnjẹ olófẹ́ lówó mo ṣe ṣòru mọ́jú láàárọ̀ yìí ẹ gbọ́ mi sà nígbà tádùn àwọn èèyàn bá gbà tán náà máa ní madam ẹ̀yin náà wà bẹ́ẹ̀ yẹn ó yẹ ẹgbà èmi náà fi fún àwọn ọmọ màá fún àwọn ọmọ lẹ́fì màá fún àwọn èèyàn àwọn email mi gan tílẹ̀ mọ ìyẹn mọ iye yẹn tó sì máa dókòó lẹ́nu ọ̀nà léèyàn pé mọ́ mi kò sí kankan tẹ́lẹ̀ ó máa ń ṣẹlẹ̀ dáadáa ẹ̀tọ́ wa dẹ̀ ní ká ṣe torí pé ó ti pè wá sínú ọgbà àjàrà àdúrà wa gbà. Ẹ̀yà wa tábà ní ká tí wàá wo awuyewuye tó ń lọ ní ìta ẹ mọ̀ pé sọ́nà àwọn fọ́nrán yín kan náà pé àwọn kankan máa ṣẹlẹ̀ ìlú máa mì kankan máa tábà ní ká tí wàá wo awuye tó ń lọ ìyá wa tí wọ́n ń bú àwọn tó ọ̀dà wọ́n sọ̀rọ̀ sí àwọn tó lọ ń ṣiṣẹ́ àwọn ọmọ Nàìjíríà tó lọ ń ṣe iṣẹ́ ní àwọn òkè òkun bíi Libya, Cairo kí lẹ tẹ̀lé sọ sọ̀rọ̀ yìí. àdúrà wa máa gbà kí lórúkọ ìyá yìí ìyá wa Laide Bakare. Laide Bakare ó ní tó kọ wájú sí ènìyàn kan ẹ̀yìn ló kọ sí ẹlòmíràn that's why ló jẹ́ pé mo pity apart from Cairo whatever this and that both àwọn tó wà ní US, London, UK, Canada gbogbo wọn náà lójú ń rí àánú wọn máa ń ṣe mí tí ẹlòmíì bá kó ẹjọ́ sílẹ̀ ìdílé ẹ̀dẹ̀ ti rò pé wà lọ́hùn ó ń lówó ń gbádùn ẹlòmíì wà ń bẹ̀ for good 17 years kò níṣẹ́ lọ́wọ́ ó ṣàrán ọ̀nà ó ràn ọ̀nà kọ́ má bàa mú bí bá aṣáwọ̀ kọ́nà bí kọ́ má bàa mú bí aṣáwọ̀ kọ́nà bí ojú náà rí tó ẹni tó bá da fún kó má yọ ẹni tó kù díẹ̀ káàtó orí ló yàn fẹ́ dà bẹ́ẹ̀ tá bá dẹ̀ ṣe máa rìnrìn àjò ẹ̀ orí ta wá rí yẹn náà àyànmọ́ ta rí yẹn kò kọ́ tiwa láìda kò kọ́ bírò wa ṣùgbọ́n gbà tá a délé ayé tán àwọn kan pààrọ̀ tó wà lọ́wọ́ gbogbo wa àwọn à ń fi làálàá àwọn à ń ṣe làálàá àwọn à ń gbìyànjú láti lè jẹ́ ká meet up nítorí pé nǹkan tó dẹ̀ fà náà nígbà àwọn kan náà ló ń ṣe póòsì níbẹ̀ pé nǹkan tó ju àwọn rí leléyìí tàbá dẹ̀ ní pé ká wò gẹ́gẹ́ bí abiyamọ á sọ pé is it compulsory for you people to go there? àwọn US, UK wọ́n tún ṣì dà ta ló bẹ náà kó ń lọ sí ìlú Arab kọ́ tó débẹ̀ gan tó wà nínú ọkọ̀ tó ń kọjá lọ ẹlòmíì rí àbúrò ikú wọ́n tún wá débẹ̀ tán àwọn òyìnbó yẹn according to conversation tí mo tẹ̀ tún máa ń make tí àwọn èèyàn tí mo gbàdúrà fún òyìnbó mi àtún ṣèkà fún wọn tó bá ti mọ̀ pọ́npọ́ Nàìjíríà tó bá débẹ̀ àwọn bó ẹlòmíì lọ kú ni ibi tó bá rí wọn dùgbàdùgbà tó dùn wọn lẹ́lòmíì máa survive
kí láǹfààní gbogbo owó tó lọ ṣiṣẹ́ fún tó ti fi wà ìsàn kó tó dé. Mo ní a friend of mine tó close mọ́ mi tí ò bá ṣe pé orí ọ̀fẹ́ Ọlọ́run kó sì máa wà láyé ni ó débẹ̀ gbogbo owó tó rí bọ̀m̀bẹ̀ ó fi ṣe operation. Ọmọ kan wá bí báyìí ó dé láti Arab country ó wá bá mi ní bí báyìí period rẹ̀ ò dá dé ní tí dídìgbà tó fi wá bá mi yẹn táyé ṣe ń bẹ̀rẹ̀ sí máa gbé àwọn ìgbésẹ̀ period kóbìnrin máa ṣe period lé everyday. Ìjọ náà tó ti ẹ lọ tó wá bá mi lépè tó máa ń lọ kí ló fẹ́ lọ ṣe nílùú yìí ṣe mọ̀ nígbà mìíràn tó bá tí Sátánì bá ti rúyàn lójú títí tọmọ yẹn fi dé tó fi wá bá wa nílẹ̀ period will stop. Ṣọ̀tàmánà ìsọ̀kan nìyẹn ni so wọ́n fi nǹkan kò sí arábíàmọ́ ló ta woman yẹn pé kí lẹ́yìn náà lọ ṣe lọ́hùn. Why can't you stay in your country ọ̀hún tó ń fẹ́ state náà dà. Ẹ mọ̀ pé mo sọ nínú afárá mi tó lọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ pléènì máa já ẹlòmíì. Pléènì já ó já lẹ́yà ọ̀sẹ̀ mélòó sẹ́yìn báyìí. Mo tún sọ pé ogun ń bọ̀ o wọ́n máa pa àwọn èèyàn upon which ní Nàìjíríà kan náà yìí ojú ẹ̀rùn tẹ̀ yẹ̀fò láì fapá kanra wọn. Ẹ lè gbalé ládùúgbò gbogbo láńlọ́ọ̀dù ti fowó kó wọlé. Wọ́n máa ní Yíbò làwọn fẹ́ gbowó fún Yíbò làwọn fẹ́ gbé ṣọ́ọ̀bù fún Yíbò. Why that? Ẹ̀sà òdodo ti sọnù arábíàmọ́ ló ta woman yẹn o because everybody was complaining every day ìlú táwọn wà yìí kíní kan táwọn wà yìí òun lòun náà fi sọ pé okay tó bá kù dé ẹ máa bọ̀ lé kẹ́kọ̀ọ́ má para yín sínú ìrìn àjò. Mo dẹ̀ gbàdúrà fẹ́yìn náà tẹ́ ìrìn àjò. Wọ́n ní bí ilé wa ti rí bí ilé oníkàlùkù ti rí ẹlòmíì tó mọ̀ pé kò sí ẹ̀pà kò sólùrànlọ́wọ́ ẹlòmíì ti wo wájú ó ti wo ẹ̀yìn ó ti rí pé the next option ni pé kóun lọ ṣe gbogbo ẹni tó ń ṣaṣẹ́wó lóhùn ni. A bá sọ pé okòwò wà nílẹ̀ ṣe bẹ́ẹ̀ tó rówó ló ń ṣòkòwò ẹ̀mẹ́yẹ tẹ́lá ń gbénú ẹ̀ tí ò rí nǹkan fi dá. Àwọn èèyàn gan ké everywhere àwọn èèyàn pariwo both UK both London both Canada both everywhere. Ẹ jẹ́ kí gbogbo wa dìde fún gbígbàdúrà fáwọn ènìyàn. Ẹ jẹ́ ká dìde fún ìrànlọ́wọ́ àdúrà fáwọn èèyàn. Dádì ẹni tó wà nínú ìlú tó ti bí kò mórí ọ̀fẹ́ tó rí o tẹ́kọ̀ọ́ bá gbé wá lọ Ìbàdàn ó easy. Kò sẹ́ni tó máa múyàn. Kò lè serve anybody. Ọlọ́pàá ò lè múyàn sí. Bẹ́ẹ̀ ṣó lè ṣe bẹ́ẹ̀ ní UK. Ṣó lè ṣe bẹ́ẹ̀ ní London. Ṣó lè ṣe bẹ́ẹ̀ ní US. Ṣó lè ṣe bẹ́ẹ̀ ní Canada. Ṣó lè ṣe bẹ́ẹ̀ ní Cairo. So ẹ jẹ́ ká máa pity wọn. They went out to go and struggle for themselves. Ẹ má jẹ́ ká máa wò ní pé ìṣubú ènìyàn kan ẹkún ènìyàn kan ń lẹ́rìn tiwa. It's not done. Bíbélì ò kọ sílẹ̀ fún wa bẹ́ẹ̀. Sometimes I will just sitting down like this and be thinking that ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣé àmọ́ tó kàn ní. Some people will say that ọ̀lẹ ló ń ṣiṣẹ́ ìránṣẹ́ ọ̀lẹ kọ́ wọ́n máa gbàdúrà àwọn èèyàn tó ì tí mọ̀ wá gbàdúrà fún wọn. Àwọn tó ì tí ì rí tẹ́mi mímọ́ ń fi wọ́n wá gbàdúrà fún wọn. There was a day mo sùn olúwakọ̀ta ẹ̀mí Ọlọ́run dìde mo kàn rí fìrí ẹni ẹbí kó wà ní neighborhood mo rọbí I don't know him mo kàn wọ church mo bẹ̀rẹ̀ sí ní yíra mi ò rí but Ọlọ́run fẹ́ lò mí fún sábàbí kan lákòókò yẹn ní nǹkan tó pè níṣẹ́ ìránṣẹ́ nìyẹn. So ẹ má jẹ́ kí ìṣubú ènìyàn kan ẹ má jẹ́ kó jẹ́ ayọ̀ tiwa. Ẹ jẹ́ máa rántí àwọn ènìyàn wa tó wà ní àwọn èèyàn Nàìjíríà tó wà lókè òkun ní ìṣẹ́jú lóòrèkóòrè ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ kó wù wọ́n. Téèyàn kan bá tètè rí ẹ̀pà tẹ́nìkan ò tètè rí doesn't matter pé tí ó tètè rí yẹn ò mọ̀ ṣe. Kì í ṣe kádàrá ló mú wá jìyà. Adélé ayé adọ́run ayànpín tó dáa. Adélé ayé làwọn kan pera wọn ní alágbára.
ẹlòmí ẹ lọ wo gbogbo àwọn tó lọ sílùú after outside the country yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn fọmọ sílẹ̀ kò yí sí kéèyàn fi ọmọ tó jáde lára kó kàn dán pé it's not easy things. Mo dẹ̀ gbàdúrà lórúkọ Jésù àtẹ̀yin tẹ́ wà ní Arab country àtẹ̀yin tẹ́ wà ní London UK not anywhere US Canada Ọlọ́run máa dìde ìrànlọ́wọ́ fún yín Australia everywhere tẹ́ bá wà ẹ máa rà àánú gbà ojú ò ní tì yín ọ̀nà máa là fún yín ẹlòmíì máa ké báyìí torí àti ìgbàwé ìgbèlú ẹlòmíì ń sùn ta ẹlòmíì wà ń bẹ̀ for long years kò ríwé ìgbèlú gbà wọn ní ọwá gbàwé ìgbèlú Nàìjíríà ó tó kẹ́yìn ọ sọ̀rọ̀ náà that is her torí pé Nàìjíríà free tó bá ń pàwọn náà ń gbàwé from Ìbàdàn to Èkó from Èkó to Ìlọrin tó bá ń pọ́ níwèé owó iyebíye là ń gbà ní sọ fáwọn tó wọ́n sùn pé they don't know what they are doing because Nigeria was so free. Ọlọ́run tó lè fún wa ní òmìnira ní ó gbọ́ tiwa ó gbọ́ ti gbé ẹ̀bẹ̀ àwọn baba ńlá baba wa ẹ má jẹ́ ká tún fira wa sínú ìnira mọ́. Màmá wa Laide Bakare Ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹ̀yin náà máa fàdúrà ràn gbogbo wọn lọ́wọ́ kò sí ẹni tó hùn tó wá jìyà ìyà ò dá Ọlọ́run á ràn wá lọ́wọ́ ìgbìyànjú lẹ́yìn tẹ́ travel náà gbìyànjú Ọlọ́run máa dé ìgbìyànjú yín ládé torí ìgbìyànjú gangan lọ́lọ́run máa ń dá lóhùn kì í ṣe pé kéèyàn kàn jókòó jobless ó máa gbìyànjú ó máa tiraka máa ń sọ fáwọn èèyàn bóyá oògùn nìkan ló ní idán iwájú Ọlọ́run wàá tiraka ni even tẹ́ bá dẹ̀ wọ àwọn tradition àwọn náà máa tiraka ni. So gbogbo ilé ayé ìyọ́ Ọlọ́run ti fi pòwe fún wa ní gbogbo ọ̀nà ó tara nǹkan sì pòwe fún wa in fact everywhere lọ́lọ́run ti pòwe fún wa nínú làálàá wa you will hustle nínú làálàá wa làwọn ó ti máa jẹ a máa tiraka ni nínú làálàá wa la máa tiraka Kristi yóò sì ràn wá lọ́wọ́ ojú òní tì wá. Ẹ ṣe àwa ọ̀nà àbáyọ táwọn èèyàn bá fẹ́ kàn sí fún ọ̀nà àbáyọ ìgbésí ayé wọn ọ̀nà àbáyọ bọ́ fẹ́ béèrè kan lọ́wọ́ yín àbọ̀ fẹ́ ṣínà àbọ̀ fẹ́ ṣàwọn kọ̀ọ̀kan lọ́yìn báwọn gbọ́dọ̀ ṣe lè kọ́ sí. Phone number mi ni 08026 040244 08026 040244 second WhatsApp number mi nìyẹn second line mi ni 09061346865 09061346865 lórúkọ Jésù àdúrà wa máa gbà ojú òní tiwa ẹjọ́ ẹ jẹ́ kí gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ ká jọ parapọ̀ ẹ jẹ́ àfi àdúrà ran àwọn ènìyàn lọ́wọ́ Ọlọ́run ló ń gbọ́ ti àwa náà Ọlọ́run ló ń gbọ́ tiwa mo dẹ̀ gbàdúrà gbogbo ẹ̀yin tẹ́ wà outside the country Ọlọ́run máa mú ìgbé ayé ìrọ̀rùn fún yín ní tìtìraka ṣe nígbà tí wọ́n fi lu bàbá ẹlẹ́ tó fi lu iye ẹlẹ́ tó yẹ kó lọ kéré ìlú tó bá dé ó yẹ kó lọ jèrè wá ni lórúkọ Jésù wọn ní há ẹ̀tọ́ yín mọ́ ìrànlọ́wọ́ àánú dẹ̀ máa dìde fún yín. It shall be well with you. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.